fẹ́ni tó dájọ́ àrùnsọ́ náà tó bá láyé àti rẹ̀ tó dájọ́ tó láyọ̀ ara ìbànújẹ́ ńlá ló jẹ́ fẹ́ni tí ò láyọ̀. Mrs. Rachel Sodeke ẹ kú oríire ọdún tuntun ẹ̀mí á ṣe púpọ̀ rẹ̀ láyé igba ọdún kan ni ẹ ò ní fún ìṣèlúgbà. Òní a ní òní gangan lọ́jọ́ tí Olódùmarè dá adájọ́ ọjọ́ pé ó bá wa láyé àtúrípẹ̀ láàyè rere àtàlélólúmọ bó lóore dúpẹ́ mo bá wọn gbọ́wọ́ ọjọ́ gẹ́gẹ́ èèyàn tó bá bínú rere kì í kàn. Ó yá ẹjájọ máa dáwọ́ dùnú kájọ máa jó mùkúlùmù kẹ́ńkẹ́. Happy birthday to you mama Sodeke akínyín igba ọdún kan òní fún ìṣèlúgbà. Òní là ń ṣayẹyẹ ọjọ́ ìbí ọmọbìnrin ìyáàfin arẹwà tó kún fún oore ọ̀fẹ́ ó kún fún ọgbọ́n ó sì kún fún òye ó tún kún fún agbára ọlọ́run ọba lójó rí báwọn. Ìgbé ayé rẹ ìbùkún ló jẹ́ sí gbogbo ọmọ ẹ̀dá èèyàn. Ìgbé ayé yín ó tún wá jẹ́ ohun tó yani lẹ́nu tó ló jẹ́ gbẹ́yẹ Kristi pọ́nbélé. Ní gbogbo ọjọ́ ayé yín kó máa kún fún ìdùnnú àtayọ̀ nígbà gbogbo lágbára lọ́wọ́ Olúwa ọba. Olóríire ọjọ́ ìbí tiẹ̀ yàtọ̀. Tó bá ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni. Ọ̀tọ̀ ni títọ́lú ọ̀tọ̀ ni títọ̀lú ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀. Wọ́n rán mi wá fúnra mi mo sì rọ̀rà mi. Ọlá tó rewájú ni ẹ ò ní rẹ̀yìn. Ọlá rewájú ni ẹ o. Àní ọlá tó oníkèétó lọ́dún tá a wà yìí ọláwọ̀n àpọ̀já burata ò ní táwọ́ ná. Mrs. Rachel ẹ ò ní tẹni ìgbàgbé lágbára lọ́wọ́ Olúwa ọba ẹ ò ní dèrò ẹ̀yìn. Ọba Èdùmàrè ló pa á láṣẹ ká ẹ bá wọn gbórílẹ̀ pẹ́pẹ́pẹ́. Ó ní ká ẹ lówó ká ẹ bímọ ká ẹ tutù donílẹ̀ láàfin. Mo bá ọjọ́ mo bá ọdún pẹ́ mo bá ọgbọ́wọ́ ọjọ́ gẹ́gẹ́ ẹ̀dá tó bá bínú rere kì í kàn. Ẹgbẹ́ ohun gbogbo ẹ̀yán mọ́ ọjọ́ òkè bùkún èyàn ò ní sóríire bí èyí ká má lè ṣàdúrà fún. Kó o pẹ́ kó o gbó kó o tán kó o fọwọ́ pawó fèrègì jobi kó o fa ìkú tí ṣe baálé ọ̀rọ̀ náà ṣàgbéjì ara lọ́dọọdún ló máa wà bí ẹ̀wà. Mo sọ lórúkọ Olúwa wípé lórúkọ Jésù gbogbo wa àmórídélé iṣẹ́ wa ò ní jóná níwájú Ọlọ́run ọ̀gá ògo ẹ̀yà sàmì ọ̀rọ̀. Tó wọ́n rán mi wá ọ̀tún rán mi wá pásítọ̀ Sodeke lọ́nà máa kí olóríire ọjọ́ òbí pé yóò ṣọ̀pọ̀ rẹ̀ láyé igba ọdún kan ẹ jẹ́ kí gbogbo ọmọ òkè bùkún kó ṣe àmì ọ̀rọ̀.